fíìmù tí gbajúgbajà ọkùnrin onítìátà ní Kúnlé Afọláyan tó ṣe ìyún Ìjàngbọ̀n ó mà ti fẹ́ di wàhálà sí lọ́rùn o lórí bí ọkùnrin kan tí ó lò gẹ́gẹ́ bí art director nínú fíìmù náà ìyún Túnjí Afọláyan ó ṣe ti fi lọ́ọ̀yà tó ṣe fi kọ lẹ́tà sí Kúnlé Afọláyan o wípé bí kò bá ṣe àtúnṣe tí bó ṣe fẹ́ yẹ̀yẹ́ òun tó fẹ́ fi ọwọ́ dínà ipa tó ń kó nínú fíìmù Ìjàngbọ̀n ẹ̀ òun yóò gbé e lọ ilé ẹjọ́ táwọn yóò sì jọ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé lára àwọn tó kópa takuntakun nínú fíìmù Ìjàngbọ̀n Kúnlé Afọláyan tó ń gbajúmọ̀ lórí ìkànnì Netflix tí wọ́n ń ṣàfihàn lásìkò yìí ó ní Túnjí Afọláyan. Gbogbo àwọn nǹkan tí wọ́n lò tí wọ́n fi ṣe fíìmù náà lẹ́ṣọ̀ọ́ ìní Túnjí Afọláyan ni wọ́n lò ló ṣe ìyẹn ipò art director, ṣùgbọ́n tí wọ́n ní nígbà tí fíìmù náà jáde wọn ò ṣàfihàn Túnjí Afọláyan gẹ́gẹ́ bí art director wọ́n ní Kúnlé Afọláyan fún rẹ̀ ìní ó pe ẹ̀ ní art director tí wọ́n sì ní orúkọ kan tí ò bá iṣẹ́ tí Túnjí Afọláyan ṣe ìní wọ́n lọ fi sí ara orúkọ rẹ̀ nínú fíìmù náà. Èyí ló mà bí Túnjí Afọláyan nínú tí wọ́n sì lọ kọ lẹ́tà nípasẹ̀ lọ́ọ̀yà Òṣìfowórà-ńkò sí Kúnlé Afọláyan wípé òun sì lè rántí wípé nínú ìwé àdéhùn tí iléeṣẹ́ Kúnlé Afọláyan yẹn iṣẹ́ fíìmù KAP Production Limited ẹ̀ tóun àti òun tí wọ́n jọ tọwọ́ bọ̀ òun ní pé kóun wá ṣe art director fíìmù náà, ṣùgbọ́n tó ní lẹ́yìn tó ń kópa takuntakun láì jẹ́ kí fíìmù náà jẹ́ ìtẹ́wọ́gbà ó ló jẹ́ kàyéfì pé Kúnlé Afọláyan ò gbógun iṣẹ́ òun fóun tó lọ kọ nǹkan míì sí ara fíìmù ẹ̀ nígbà tó jáde pé òun fúnra òun lòun ṣe iṣẹ́ tóun ṣe tí Túnjí Afọláyan sì ní ọ̀rọ̀ náà bí òun nínú bí ìgbà ìpẹ́ ẹni ẹlẹ́ni fẹ́ jẹ sí òun ni. Lọ́ọ̀yà Túnjí Afọláyan yan Òṣìfowórà-ńkò ó wà ní bí Kúnlé Afọláyan bí ò bá tètè lọ ṣe àtúnṣe sí ìyànjẹ tó yan oníbàárà òun jẹ yìí ó ní àwọn yóò mọ̀jọ tí ẹsẹ̀ gbọ́ ṣòkòtò kan náà tí àwọn yóò sì fẹsẹ̀ òfin tọ́ èyí tó túmọ̀ sí wípé àwọn yóò gbẹ̀gbọ́n gba ilé ẹjọ́ lọ. Títí dàsìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí Kúnlé Afọláyan kò tí ì fèsì lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà tó ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára dàsìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí.